Olórí àwọn ọmọ ogun orílẹ̀-èdè tẹ́lẹ̀ ìyẹn Chief of Army Staff Ọ̀gágun Tukur Buratai tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn alágbára ilẹ̀ Haúsá tí ó ń ṣe àtìlẹ́yìn fún ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mà ti yí òun padà báyìí o. Ó ti yí ọ̀rọ̀ padà tó sì ti jẹ́ kó di mọ̀ wípé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kì í ṣe ìjọba tó san àwọn ọmọ Nàìjíríà sí rere, tó sì ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí ó ṣeé ṣe kí àwọn tó ń gbìmọ̀ ọ̀tẹ̀ báyìí èyí tí wọ́n ń pè ní coalition of opposition parties kí wọ́n gbàjọba lọ́wọ́ Tinubu lọ́dún 2027. ẹ rántí wípé lásìkò ìjọba àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ní ajagunfẹ̀yìntì Tukur Buratai ń ló ṣe olórí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ìtàn pè ní Chief of Army Staff, tó sì jẹ́ pé kí ìjọba Muhammadu Buhari tó parí ẹni Tukur Buratai ló ti kúrò nípò. Ṣùgbọ́n pẹ̀lú bọ́pọ̀ àwọn tó bá Buhari ṣiṣẹ́ bí wọ́n ṣe ń tako Tinubu tí wọn kò fẹ́ kó di ààrẹ lásìkò ètò ìdìbò ọdún 2023, tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí Tinubu gbàjọba ọ̀pọ̀ wọn ló tún tako. Níṣe ni ajagunfẹ̀yìntì Tukur Buratai tí ẹ̀ má dá yàtọ̀, níṣe ni ó ń ṣàtìlẹ́yìn gidigidi fún Tinubu, tó sì jẹ́ pé gbogbo ibi tó bá ń dé inú máa ń kan sára sí Tinubu tí ó tún gba àwọn èèyàn nímọ̀ràn wípé ká ní sùúrù fún un nítorí pé ó kójú òṣùwọ̀n òǹgà ló sì lè yanjú ìṣòro ọ̀rọ̀ Nàìjíríà. Ṣùgbọ́n ṣá olópin ọ̀sẹ̀ tó kọjá yìí ni ọ̀rọ̀ máa yí padà nígbà tí Tukur Buratai tó yí òun padà tóun náà sì bẹ̀rẹ̀ sí ní máa fẹnu àbùkù kan Tinubu. Ǹjẹ́ níbo ni Tukur Buratai ló ti ń fẹnu àbùkù kan Tinubu? Níbi ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣètò fún ayẹyẹ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ìrìnnà lórílẹ̀‐èdè yìí nínú ìjọba Buhari tẹ́lẹ̀, ìyẹn olóyè Rotimi Amechi tó ṣayẹyẹ 60 ọdún ẹ̀ 60 years. Ó mà ní Tukur Buratai ló ti sọ̀rọ̀ yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ tán gbé kalẹ̀ fún ayẹyẹ ọjọ́ ìbí Amechi ní ìlú Àbújá. Ẹni wọ́n ti ní kí Tukur Buratai náà wá sọ̀rọ̀. Kàyéfì ńlá ló sì jẹ́ nígbà tí Tukur Buratai tó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀kò ọ̀rọ̀ sí Tinubu tó padà lẹ́yìn ẹ̀ o. Tukur Buratai jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ ìjọba Tinubu gbìyànjú ó sì fẹ́ mú àwọn àyípadà kan táwọn míì ò lè mú wá bá Nàìjíríà, ṣùgbọ́n ó ní ìjọba ẹ̀ ló sọ àwọn èèyàn sínú ẹkún, ìbànújẹ́ àti òṣì jù nínú ìtàn Nàìjíríà. Ó ní tẹ́lẹ̀ gbogbo àwọn ìjọba tó kọjá díẹ̀díẹ̀ iná máa ń fowó lé nǹkan bí owó epo tí wọn yóò ra máa jẹ́ mẹ̀kúnnù ilé ìkànnà jẹ, ṣùgbọ́n wọn ní ìgbà tí Tinubu dé ìlú òun ò ṣe díẹ̀díẹ̀ o, ó lẹ́ẹ̀kan náà ló rọ́ọ̀lù gbogbo ọmọ Nàìjíríà láyàwé tó sì ní irú ìnira báyìí kò ṣẹlẹ̀ rí. Tukur Buratai wá jẹ́ kó di mọ̀ pé tí Tinubu ò bá tètè fi ọdún méjì tí ìjọba sáà àkọ́kọ́ ìkù kó tètè fi wá ọ̀nà àbáyọ. Ó ní gbogbo àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò tó ń kóra wọn jọ báyìí ó ló ṣeé ṣe kí wọ́n gba ìjọba lọ́wọ́ ẹ̀ kan lè kúrò lórí àlééfà.